bàbá mi kan wò mí títí lánàá nígbà tá a wà nìbàdàn táwọn wẹ́kọ̀ ọmọ olóyè bàbá yẹn wò mí títí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sùn lọ́mọ lúkà ó lẹ́yìn lẹ dúró ó lẹ́yìn lẹ dúró ó lẹ́yìn ní ká kí ẹ má gbàgbé pé bàbá wa ò ní ìfẹ́ ní sọ̀rọ̀ ẹ̀ báwo wá tá a wà yìí àwa gangan ni òun fẹ́ kí ojú rí bọ̀ mélòó la fẹ́ wá sọ challenges lóríṣiríṣi ṣùgbọ́n àdúró tó èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo dúró mo sọ pé no kò sí kí kẹ́nikẹ́ni lè sọ nípa Sunday Igboho ìtẹ́mi rí ni pé olórí ìran ọmọ Yorùbá ní Sunday Igboho ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ sọ pé olótìtọ́ ò ní gbé sípò ìkà I keep on saying it ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ jọmọ Yorùbá tọ́lọ́run kẹ́ tẹ́ ẹ ní agbára kódà ẹ lágbára gbogbo ju Sunday Igboho lọ níbo lẹ wà. Yorùbá ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó pọ́njú èèyàn ní òtí ẹ̀wọ́ bí tẹ́ ẹ wà ẹja dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹja dúpẹ́ lọ́wọ́ Sunday ọmọ Adéyẹmọ ẹja bá Sunday Igboho yọ pípò olóòótọ́ ẹ̀ òkú sípò ìkà mi ìlérò bá ẹ mọ èrò ọ̀tá fún Sunday ṣá tẹ́ ẹ bá mọ ìpinnu ọ̀tá fún Sunday ọmọ Adéyẹmọ ni ẹ mọ ipò yẹ ká yin Ọlọ́run lóko èmi gẹ́gẹ́ bí ẹnìkan mò ń lọ ṣèdúpẹ́ lọ́jọ́ Sunday ní church màá ṣèdúpẹ́ Sunday níjọ́ Sunday ní church bí n bá ṣe ń ṣèdúpẹ́ Sunday lọ́jọ́ Sunday màá tún máa ṣèdúpẹ́ èmi náà pé mo wà láyé mo wà láàyè wọn ò fi ṣe ìtànpá fún mi tí mo ti ń aspire fún tipẹ́ tí mo ti ń bẹ Ọlọ́run fún Ọlọ́run mú wá sí ìmúṣẹ. ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ń wò mí nínú TikTok tẹ́ ń wò mí ní Facebook tẹ́ ń wò mí nínú YouTube ẹ pé programu yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ etí ẹyin bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ ó ní etí èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo sọ fún olóyè lánàá ẹ dẹ̀ gbọ́dọ̀ gbọ́ ní ìṣọ́ ọ̀pẹ gbọ́ mi dáadáa. èrò ọ̀tá ni wípé bó ṣe lọ kó má padà ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀ ní ògbà fún wọn màámi Ewétúgà á kú oríire màmá àwọn abiyamọ rẹ̀ àbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ wọn àwọn màmá yìí dúró tán nínú ọ̀rọ̀ nínú ìwà wọ́n dúró tán gbáǹgbáǹ ó dúró màmá ẹ gùn lẹ́mìí ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ pẹ́pẹ́pẹ́pẹ́ bàbá Professor Banji Akíntóyè kú oríire lójú ayé yín nìyẹn ọpẹ́ ní fọ́lọ́run kò tí ì wá tó síbẹ̀ lójú yín bàbá ni wọ́n máa declare orílẹ̀-èdè Yorùbá kì í ṣe orílẹ̀-èdè ẹlẹ́nu fẹ́rẹ́fẹ́ o orílẹ̀-èdè Odùduwà òríjínà tí a máa sọ gbogbo fúláàgì Nàìjíríà tá a sọ kalẹ̀ tá a gbé ti ilẹ̀ Yorùbá tá a gbé sókè. Stone Cold, God bless you my brother. ẹ jẹ́ kí n sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àwa tá a súnmọ́ lóye àwa la mọ nǹkan tí Sunday Igboho tó pàdánù tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ̀ mọ̀ lẹ́mìí mo sọ fún yín àwa la mọ nǹkan tó sọnà ìwọ bó o ní bísínẹ́sì kan péré just a single business tí wọ́n bá ẹ tibẹ̀ bá bóyá ráìsì nìkan ló kàn kó síbẹ̀ tó lóòdù ráìsì síbẹ̀ tó kóróró tì tí ìjọba wá dé tó ní orin kankan ṣẹlẹ̀ tán dẹ̀ tí ibẹ̀ yẹn bá tí wọn ò jẹ́ kó lásẹ̀sì sí fún ọdún kan tàbí méjì wàá mọ bó ṣe rí lára compare to ẹni tó ní ìtọ́gbè ní standard business tí ó ń ṣe ẹyọ kan tó ní àkáǹtì tó lọ bí 8 sí 10 tí ó ń ṣàkáǹtì kan tí wọ́n mú gbogbo ẹ̀ tí wọ́n ti pa for years. Mọ tọ́lọ́run ṣe àwa tá a mọ̀ là ń dúpẹ́ là ń jó là ń yọ̀ pàápàá jùlọ Ọmọlúkà
èmi mo understand, òye yé mi dáadáa ẹ̀ pín program yìí, òye yé mi, màá tó tú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan fún yín tẹ́ ẹ̀ mọ̀ lẹ́ni nípa Sunday Igboho, màá tú fún yín tẹ́ ẹ̀ bá mọ̀ lẹ́ni ẹ lọ mọ̀ ọ́n. Tá bá ń sọ ẹlòmíín wò pé ibo ni Sunday Igboho, ibo ló ti rówó, ibo ló ti ṣe, ibo ló ti mọ̀, gbogbo yín lẹ mọ̀ yín pé téèyàn bá máa sọ oríire láyé ibì kan Ọlọ́run máa gbàjẹ́ kó yẹ oríire yẹn ti bẹ̀rẹ̀. Àbí mo parọ́ yín bàbá mi Ọláwálé, Stone Cold, Saheed Balogun, ibi kan lèèyàn ti ń bẹ̀rẹ̀ oríire. Ó lè jẹ́yàn kan Ọlọ́run kan máa lò fún ẹ, á kàn gbé kí ni wọ́n ṣe tiẹ̀, ó kè jẹ́ kí n fún ẹ ní mọ́tò bíi mẹ́ta kó lọ tà, tó bá rí tà tó dáwó padà. Like joke mọ́tò mẹ́ta yẹn ó lè tà tó wó dẹ̀ pé ó dẹ̀ kọ́ fẹ́ni tó ní nǹkan, ìyá ọ̀gá ẹni tó lè ṣòtọ́ mi jẹ́ kí n tún fún níbí, akókó mẹ́rin fún akó mẹ́wàá kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́, òun náà wá bẹ̀rẹ̀ sí ní di pé olè tó rí bẹ̀ àfihàn ẹyọ kan nínú mẹ́wàá tán kó wá, á ní ẹyọ kan yìí èmi ni mo ní, mẹ́wàá yìí kì í ṣe tèmi, nínú mẹ́wàá yẹn á jèrè tiẹ̀. Like joke a máa rí owó jọ, adẹ́ni tó lè ra mọ́tò mẹ́rin fúnra ẹ̀, adẹ́ni tó lè ra mẹ́wàá fúnra ẹ̀. Ibi kan lè yẹn ti bẹ̀rẹ̀ oríire. Ó lè jẹ́ nìkan Ọlọ́run máa gbé dìde fún ẹ tó máa jẹ́ èèyàn tí wàá torí ara ẹ̀ dìde. Òun ni Yorùbá fi sọ wípé tá a bá rẹ́ni bálà ọlá ò kì í pẹ́, àìrẹ́ni bálà òun ni ò jẹ́ ká tètè soríire. Tó o bá ti rẹ́ni bálà ọlá ẹ ò lè pẹ́ rárá. Ọ̀rẹ́ mi kan ló kọ lórí ní tá a bá rẹ́ni bálà ọlá kì í pẹ́, àìrẹ́ni bálà láì tètè soríire. Ọmọ Adéyẹmọ is upright person. Ẹni tẹ́ ẹ̀ lẹ́mọ̀ máa ń gbóhùn lókè oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ò ní túmọ̀. Is a talk, is this, is that. Kí ni ń pè ní tọ́ọ̀gì? Tí èèyàn bá wà tó dúró tó pé náà wọn ò ní rẹ́yìn jẹ lọ́dọ̀ mi, tó ń gbèjà oníjà sórí pé ẹni tẹ́ rẹ́jẹ yìí mi ò bá ẹ̀ lè rẹ́jẹ lójú mi, kí làwọn èèyàn máa pè é? Tọ́ọ̀gì ni wọ́n á pè é, oníkanra ni wọ́n á pè é. Kò sórúkọ tí wọn ò ní pè torí pé kí ni ẹni tán fẹ́ rẹ́jẹ tí ò jẹ́ kán rẹ́jẹ, ó ń bí wọn nínú wa máa fún lórúkọ. Bọ́ọ̀rọ̀ Sunday Igboho ṣe rí nìyẹn. Sunday Igboho ti sọ many times ìrìn àjò ẹ̀ tó fi dípò dẹni tó ń ṣòṣèlú kì í kúkú ṣolóṣèlú rárá, nǹkan kan ló máa mú yàn débẹ̀. Mo dẹ̀ ń sọ ẹ kọ́rọ̀ mi, ibi kan lèyàn ti ń kó oríire tiẹ̀. Ìwọ tó bá sọ pé ò ní interest sí kinní kan, gbà bẹ́ẹ̀ ò ní interest sí. Tọ́lọ́ bá kọ́ ìwé ibẹ̀ lọ́nà ẹ tó ti máa làgùyọ láyé táyé ti máa mọ̀ ẹ́, ìwé kò sí tó máa yẹ kankan tiẹ̀ lọ bẹ́ẹ̀. Ọ̀bọ̀ kankan ó máa tiẹ̀ lọ síbẹ̀ tí wàá fi ṣe nǹkan o. Sunday Igboho ti sọ many times bóun ṣe rìnrìn àjò débi tó ti dé ọ̀dọ̀ bàbá wa Lamadésínà, Ọlọ́run kó fọ̀run kẹ́ bàbá yẹn, the then governor for your state. Ọmọ Adéyẹmọ sọ̀rọ̀ nígbà tó délé epo wọn, epo scarce, wọn ò répo, wọn ò rí kankan. Nígbà tó dẹ̀ ní pé wọ́n wépo kiri tí wọn ò répo, wọ́n wá délé epo jọ̀yẹn, àwọn èèyàn kí ó lọ rẹpẹtẹ. Gómìnà wa pọ̀ nítorí pé ó fẹ́ púrúfù pé gómìnà lòun. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀ ó wọlé fà wọ́n fẹ́ lo priority yẹ gómìnà ní o gómìnà ní o gómìnà ní o gómìnà ní o. Kì í ṣe pé Sunday òun epo yẹ kó fún gómìnà lọ́wọ́ tó yẹ kó fún. Ṣùgbọ́n torí wọ́n mọ̀ yí pé àwọn ìjọba ń fìyà jẹ aráàlú torí epo tó wọ́n. Wọ́n mọ̀ yí pé ìjọba ń fìyà jẹ aráàlú ni. Òun ni Sunday ṣe dìde lọ́jọ́ náà pé kò ní jọ. Ó bá jẹ gómìnà kan má dìbò ẹ̀ ní. Àwọn wo lè gbọ́ wà ní kí àwọn wo ló ṣèlú ipò. Ìjọba kọ́ ni. Òun lọ́mọ Adéyẹmọ ṣe dìde. Ọlọ́run dẹ̀ wá kẹ́ bàbá yẹn jẹ́ ọlọ́gbọ́n. Àwọn amòye tó ti bá bàbá Awólọ́wọ̀ rìn ní wọ́n understand. That is how bàbá àti láàmù ló ṣe pàdé nìyẹn. Ta lọ́mọkùnrin tó dìgboyà yìí? Ta
lọkùnrin tó dára ẹ̀ lójú tó tiẹ̀ ní ṣe kí ẹ pè fún mi wá. And that is how they met. Ibi tí Ọlọ́run ti bẹ̀rẹ̀ ìrìn àjò wọn àti bàbá ní ìrìn àjò olóyè Ìgbòho ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn lọ sínú òṣèlú. Intentional ọmọdé ẹgbẹ́ òṣèlú ní kò ní ó lè má ní interest bọ́ ibi kan lèèyàn ti bẹ̀rẹ̀. Ẹ gbé programu. Ó gbé ìrìn àjò yẹn ó dẹ̀bẹ̀ sí ní rìn títí tó fi dé ọ̀dọ̀ bàbá wa Ládọjà. Nígbà tó dọ̀dọ̀ Ládọjà wá ní yes mo ṣẹ̀ṣẹ̀ ní bàbá nínú òṣèlú. Kí lèèyàn fi pẹ́ nìkan ní bàbá? Ìṣe ẹni yẹn ìrìn ẹnìkan sí ẹ ló fi lè àpọ́nlẹ̀ bóyá ẹni yìí bàbá mi ni tàbí ìyá mi ni. Tí bá pẹ́ màmá mi Ewétúgà ní ìyá mi mo rí sọ mo rí ìṣe àti wá wọn sí mi. Tí bá pa síwájú ọjọ́ ọmọ Yorùbá ní South Africa tí bá pè ní bàbá mi mo rí sọ torí ìṣe ẹ̀ torí ìwà ẹ̀ sí mi. Nǹkan kan lẹ́nìkan ṣe tó fi pẹ́ nìkan ní bàbá nǹkan kan lẹ́nìkan máa ń ṣe sí ẹ tí wàá fi sọ pé lágbájá ìyá mi ni. Ìyá kú bàbá kú ní. Bàbá Ládọjà nígbà wọn yẹn contest ó jẹ gómìnà lẹ́yìn bàbá Adésínà lẹ́yìn Lam Adésínà yes ó jẹ gómìnà. Àwọn ọ̀tá dìde ogun olóyè Ìgbòho dúró tán pé náà kò jọ ẹ lọ wo online ó kún bẹ́ẹ̀. Àwọn méjèèjì dẹ̀ rọra ṣe fúnra wọn pé náà ìwọ yóò deserve ẹ̀ báyìí wọ́n dẹ̀ tó ń ṣe. Mo fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ lára ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ kọ́ òun ní loyalty. Kéèyàn loyal to the last minute to somebody. Sunday Ìgbòho loyal títí di òpin sí Lam Adésínà títí nígbà tó fi lé láàmù mo ní láàmù tó fi lé bàbá Ládọjà. Wọ́n lé bàbá Ládọjà nínú ipò gọ́vnà. Sunday Ìgbòho pàpà dúró tì í gbogbo ìgbà tó ń lé bàbá yẹn pílánì àwọn Adédìbò ni pé ká pa bàbá Ládọjà sọnù. Sunday Ìgbòho dúró ó dúró tán. Bọ́lá Ahmed Tinubu dúró tán pé náà kò jọ. Ibi táwọn méjèèjì ti dán bá bọ̀ nìyí kẹ́rẹ́ wọ́n jọjọ ń tì í. Ó rí Sunday bí ọmọ Sunday Ìgbòho náà rí bí bàbá pé mo ní bàbá. Ìwọ tó jẹ́ pé 10,000 naira ló fi ń tẹ̀ ẹ́ kúrò lọ́dọ̀ ẹni tó lóyà sí tí wàá fi kúrò ńbẹ̀ tí wàá lọ dalẹ̀. Ṣé o ti rí èrè loyalty? Ṣé o rí èrè kéèyàn sòtítọ́ pẹ̀lú èèyàn? That is me. Èmi ò ń betray èèyàn àfi téèyàn bá máa betray mi. Mo tẹ̀lé senator for years. He betray me. Mi ì dẹ̀ betray ẹ̀. Ìgbà tó betray mi tó ń gorí kó ń betray mi tẹ́mi náà mọ̀ pé yes ẹni betray mi. Ìgbà yẹn lèmi náà ṣẹ̀bẹ̀rẹ̀ sí ní jẹ́ kó mọ̀ pé bàbá ẹ betray wá sá. Ṣé ilé ayé tá a wà yìí olótìtọ́ kò lẹ́ni tó bá dúró tìyàn dúró títí láéláé dúró títí òpin èrè wà ń bẹ̀. Àìmọye àwọn tó jẹ́ pé ẹlòmíì ó kú sọ́gbà ẹ̀wọ̀n ni torí pé kí ló jẹ́ kó kú síbẹ̀ kò sòótọ́. Ẹ wá yẹ kí n lọ kí n sọ ilé ìpín yín kí n tó gbọ́ gbogbo ọ̀rọ̀ mi lọ. Ọmọ Adéyẹmọ spirit tó ní nínú òun ló tì tó fi wọnú Yorùbá nation. Tó bá wo sátọ̀sì òun tó wọ pé bí mo ṣe tó rèé kò ní ṣe Yorùbá nation òṣèlú la máa lé o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Òṣèlú la máa lé status ẹ̀yin tẹ́ ẹ̀ mọ olóyè Ìgbòho lẹ́ẹ̀ ẹni tó irú èmi mo máa ń wọ́dà pé orí ọ̀fẹ́ ni mo ní. Sunday Ìgbòho kì í sọ lọ́wọ́ ṣùgbọ́n orí ọ̀fẹ́ ni mo ní tí mo fi dọ́dọ̀ Sunday. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ̀ ń wò bí èèyàn ńláńlá lè ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló máa ń hustle tí wọ́n máa
tiraka pé mo ṣàfẹ́ dọ́dọ̀ ẹ̀ mo fẹ́ rí Sunday wọ́n pọ̀ bẹ́ẹ̀. ìmí ìwọ́nà àti dọ́dọ̀ Sunday tó jẹ́ pé ordinary call kò rí nọ́mbà Sunday àdúgbò bẹ̀bẹ̀. àìmọye àwọn tó ń bẹ̀ wá lára wọn ọmọ Lúkàjọ́ ṣàtọ̀nà mi mo fẹ́ rí Sunday mo fẹ́ bá Sunday sọ̀rọ̀ torí wọ́n mọ̀ pé Sunday ní connection. kì í ṣe bàbá Ládọjà nìkan àwọn tí bàbá tó jẹ́ pé tú bàbá Ládọjà tí Sunday ti connect mọ́ wọn yaba. àìmọye ọ̀gá sójà àìmọye ọ̀gá ọlọ́pàá àìmọye ọ̀gá olóṣèlú wọ́n yaba tí Sunday ò dẹ̀ bàjẹ́ lọ́wọ́ wọn tí wọ́n ṣe ní ìpínlẹ̀. It is good kéèyàn dúró lórí òtítọ́ èyí tó ṣe Sunday ojú pé kò fẹ́ kí ìyà kó jẹ ẹnikẹ́ni nítòsí ní sàkání ẹ̀. gbogbo àwọn tó wà ní sọ̀rọ̀ndìsì Sunday ẹ wá wo nǹkan lánàá ẹ má bínú mi ò rówó fi ṣe stream yard mi ni kí ni mo rí ṣe ni màá play fídíò yẹn màá play ẹ̀ fún yín ẹ̀ rí wọn. gbogbo àwọn àdúgbò tí Sunday kọ́lé sí gbogbo wọn ni wọ́n jáde lánàá wọ́n bá ìlú tí Sunday ò bá dá sí wọn ò ní jáde mo fojú mi rí wọn ò fi pàtàn fún mi kán fi ń sọ fún àwọn ará àdúgbò rèé wọ́n pa ẹ bá jáde tí wọ́n jáde tí wọ́n gbà tí tó tèlú tí wọ́n fi wẹ́kọ̀mù Sunday papọ̀. ìyà ò gbọ́dọ̀ jẹ́ nìkẹ́ni níbi tí Sunday Igboho wà. ìwọ tó bá mọ status ẹni tó pè ní Sunday Igboho tó mọ level bó ṣe tó wàá mọ̀ yìí pé irú àwọn orí ọ̀fẹ́ la ní àwa tá àti ẹ̀jẹ̀ kankan yìí tá a mú kí wàá mọ̀ yìí pé orí ọ̀fẹ́ làwa gan ni. Sunday Igboho kò ń fẹ́ kí ìyà jẹyàn lọ́dọ̀ ẹ̀ ní sàkání ẹ̀ ètò tí wọ́n mú Yorùbá nation nìyẹn tó bá wọ bóun ṣe tó bí business òun ṣe tó eré tó máa sá òun ní eré òṣèlú bó ṣe máa bá ti bí jẹ irúgbà tí Tinubu wọ bẹ̀ sọ́rí tí Buhari débẹ̀ á lọ́bì á jẹ nígbà Buhari irú àwọn tó lóṣèlú wá nìyẹn kí àwọn gbé mọ́ra wọ́n gbé kọ́ńtíráàtì birigidi wọ́n gbé ẹnu ọ̀nà àwọn tí bá para ẹ̀ já ní pé wọ́n ló pa Ọmọlúkà irú àwọn yẹn lọ́wọ́ wá kiri wọ́n wò á àbọ̀bọ̀ yẹn ó wúlò gidi o ẹ jẹ́ ká wọ́n gbé kí ló fẹ́ ó yá wọ́n tàn ẹ̀gàn unnecessary award contract tí ò nítumọ̀ tó bá ti make up money pé ok a fẹ́ fún ní 50 billion contract ni wọ́n sọ fún ẹ pọ́n fi gbé jáde tí ò nítumọ̀ ọjọ́ tó fẹ́ fún tọ̀npọ̀lọ̀ ní contract tí ò nítumọ̀ ni wọ́n gbé fún ní iṣẹ́ pé kó máa ṣọ́ pipeline. kí ni iṣẹ́ àwọn task force tí wọ́n wà àwọn ọlọ́pàá àwọn JTF kí ni iṣẹ́ wọn. ṣùgbọ́n torí pé wọ́n ṣàfẹ́ fún lówó wọn ò dẹ̀ lè dédé kọ̀wé jáde kankan dédé gbé fún pé gbà owó rẹ̀ máa gbé lọ wọ́n mọ̀ pé ó máa lẹ́yìn wọ́n á gbé já that is government for you. tí Sunday Igboho bá wà after that tí òun àwọn mẹ̀kúnnù á rí ìrìn yẹn débi pé Buhari á gbé wọn á fún gbogbo burata àtẹwà jẹta ayé ìgbà tí Buhari ti kú àwọn tó wà bẹ́ẹ̀ tó yẹ kó oníkàlùkù kan ń kówó bó ṣe wù ni Emefiele ń kówó burata yìí ń kówó Magu ń kówó ẹ̀ẹ́dẹ̀ tó ti tì mọ́lé tó wà kúrú máa ń jẹ́ Malami ó ń kówó oníkàlùkù sáà ń kó jọ́wọ́ ìyàwó Buhari fúnra ẹ̀ ń kó wọ́n á kàn pé ní ọ̀gbẹ́ni máa bọ̀ jàre ìwọ ni wàá máa bá wa defend wàá máa bá wa ṣe ó yá a máa award contract fún ẹ wọ́n dẹ̀ ṣe é pa gbùdùgbùdù 100 billion wọ́n approve ẹ̀ wọ́n lè ní kó máa ṣọ́ forest tó fẹ́ máa ṣọ́ yẹn kò ní fọwọ́ kan Fúlàní kankan tẹ́nibọ́dì bá ti fẹ́ bá Fúlàní jà wọ́n láti múná protect Fúlàní yẹn that is government. wọ́n á dẹ̀ gbọ́wọ́ fún Sunday àgbà billions of billions ọmọlọ́mọ agbowó àdèmọ bá business yẹn lọ àdèmọ sọ fún ipò òun defend inú gbọ́ ẹ̀yin fúnra ara yín ẹ̀dùn máa gbọ́ pé òun defend inú gbọ́ kò dẹ̀ defend gangan òun gan ló tún kílẹ̀ ààyè fáwọn Fúlàní tó fi jáde ọlọ́ba Fúlàní ti àpòfò owó fún tí Sunday Igboho bá fẹ́ ṣe ó ní ẹsẹ̀ ó lẹ́nu ó ní connection láti ṣe gbogbo yín lẹ́mọ̀ yẹn ilé ò sọ̀rọ̀ pé bóyá kan ń sọ àsọdùn. He has the ability to do that. ṣùgbọ́n Sunday Igboho ṣe yẹn ó dúró pé nóò kí Sunday Igboho kàn jẹ́ sọ pé òun ò bá fẹ́ dá ṣe pé òun fẹ́ ṣe pẹ̀lú stéètì kó dúró ti Ṣèyí Mákindé nìkan tàbí kó dúró ti Ajímọ̀bí nìkan èmi ni ti yín ní tòótọ́ ọmọ Adéyẹmọ orílẹ̀ á ti kún
wa ti lọ rẹpẹtẹ ṣùgbọ́n ọmọdé ẹ̀rọ dúró lọ pé no àwọn èèyàn mi lè fi yà ń jẹ àwọn èèyàn mi lè ń pa àwọn èèyàn mi lè fi tipátipá ń bá sùn kò jọ òun ló jẹ́ kó dìde lórí ọ̀rọ̀ Yorùbá ó dìde ẹ̀yin ọmọ Yorùbá kan lè tún dìde ogun sí ẹ̀yin lẹ sọ pé tiẹ̀ pọ̀ jù ìwọ́dẹ̀ lówó ju Sunday o kódà àwọn ọmọ yòó ju Sunday o ojú lágbára ju Sunday lọ ṣùgbọ́n ọ̀rọ̀ mẹ̀kúnnù ò jọ ẹ lójú ó bìkítà nítorí mẹ̀kúnnù o you don't care ṣùgbọ́n Sunday Igboho tó dìde ó ń bí ẹ nínú inú yẹn la bí ẹ bá inú yẹn la bí ẹ bá lórúkọ Jésù Olúwa wa àmín. tẹ́ ẹ bá mọ̀ lẹ́nìí ẹ lọ mọ̀ pé Ọlọ́run kẹ́ Sunday Igboho débi pé ìgbà tó lọ lójú ẹ̀ tí Tinubu fẹ́ wọlé wọ́n negotiate lójú ẹ̀ o ẹ má jẹ́ kí n tàn yín olóyè Igboho ṣagídí ó nílò òkòjọ́ ẹ má gbowó yín wá ní ìfẹ́ àwa kékeré wọ̀nyí gan bá ṣe kéré mọ̀ yìí kán tó fi owó rọ̀ wá nígbà tó fẹ́ ṣe election Tinubu táwọn wọ̀nyí rí jẹ́ tiẹ̀ àtẹ̀rẹ́ àwọn tó kú wa ẹgbẹ́ owó yẹn ò gbàdó ni kò ṣe 50 million àmọ́ ní o ó lè má tó kankan lójú yín 100 million owó ni níbi tí status tèmi dé nínú ìrìn àjò Yorùbá nation ìgbà election tí n bá sọ pé tí mo fẹ́rẹ̀ wọ́n fún mi mo yàtọ̀ sáwọn omíyalé tí wọ́n jẹ́ ilé mi mo yàtọ̀ sáwọn ṣúgàgbẹ́ mo yàtọ̀ sáwọn brọ́dà mi àwọn ìkókó táwọn fi ìtorí kankan tàbí kejì tí wọ́n lọ tí wọ́n tara wọn ṣe tí n bá fẹ́ tẹ̀lé pé òṣèlú gbà yẹn máa jókòó máa negotiate this is what I want á dẹ̀ tó mi lọ́wọ́ kí n tó lọ tó o bá ti lè ṣe kán máa bá ti wọ́n lọ èmi ti ṣòṣèlú mo ṣòṣèlú débi tí ojú mi là kọjá kẹ́nìkan ṣe àmọ́ gbà mí bí bọ́ọ̀lù no. I was invited in Lagos I rejected mo ní mi ò lọ mo wá sọ fún yín nígbà election mo sọ fún yín náà nínú programu mi wípé tí n bá lọ bẹ̀ kò sí magic ẹni ẹlẹ́ jíjàn tó dá sí mi wọ́n á fà mí lówó tí n bá kọ́ mo lè má padà kúrò mẹ́ mo lè má délé Ìkòròdú ni mo lọ́ọ̀jì sí mo lọ sí Ìkòròdú mo lọ́ọ̀jì sí Ìkòròdú ibẹ̀ ló ti ń pè mí kẹ́ni yẹn sọ fún pé kí n jẹ́ kó rán mọ́tò kó wá gbé mi wá sí hòtẹ́ẹ̀lì báyìí ní Ìkẹjà mi dárúkọ hòtẹ́ẹ̀lì yẹn nìyẹn òun ló ní hòtẹ́ẹ̀lì yẹn mighty hòtẹ́ẹ̀lì ní Ìkẹjà kí n jẹ́ kó rán mọ́tò kan wá gbé mi mo ní ẹ má wọlé sàbò ń bọ̀ mo ní láti switch off fóònù mi ìgbà tó ti di pọ́ńpè ìgbà wo máa ní hold up kíní kan mo ní láti switch off tí n bá tẹ̀lé lọ́bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn wọ́n á fún mi lówó màá fẹ́ gbà tipátipá torí tí n bá kọ́ ọ̀tá mi lè mọ̀ délé tírú èmi yìí ti bá rí jẹ́ tiẹ̀ kì í ṣe pé mo yọ̀ kì í ṣe pé mi ò nílò owó kì í ṣe pé mi ò kí ń pa mí nígbà yẹn ṣùgbọ́n ẹni tó wà níwájú làwa ń wò Sunday Igboho tó bá lè rí jẹ́ ti billions nínú ọgbà ẹ̀wọ̀n tó rí jẹ́ ti àwọn àǹfààní míì tó tún rọ̀ mọ́ mélòó wá ní tìrú èmi tó jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé tí mo ṣẹ̀ṣẹ̀ ń bá ayé mi ń bọ̀ tí mi ò tí ì mọ̀ tọ́lọ̀ òun ní síwájú fún mi gan pàápàá wáì tí màá fi lọ fi ìkànjú ṣe gbogbo ẹ̀ mo sọ eléyìí fún yín ni pé èmi títí ní tí bá fẹ́ gbogbo nígbà election máa gbogbo tó jọjú ni mélòó wá ní irú Sunday tó jẹ́ tó wá mọ̀yàn lókè tó bá fẹ́ negotiate nígbà yẹn pẹ̀lú Tinubu mo fi gbogbo ohun tí mo ní búra fún yín mo sọ fún yín kò ló Sunday lẹ́ni tí tó bá jẹ́rù bàbá Ládọjà yìí ló pè ń pààyè ni pé bàbá ẹ bá mi pè Tinubu mo fẹ́ hàn sọ̀pù fún ṣùgbọ́n à negotiate nǹkan báyìí lè mi fẹ́ lọ́dọ̀ wọn ṣé ẹ rò pé bàbá Ládọjà ò ní pè ọwọ́ kan ní nínú gbogbo ọ̀rẹ́ tí Tinubu ní ìkan gbòógì báyìí ní Ládọjà jẹ́ o àwọn méjèèjì wọ́n ti gbà bọ̀ ti pẹ́ kò sí tí wọn ò bára wọn sọ tí wọn ò dẹ̀ nígbà fúnra wọn kò tí ì sí ọba tó jẹrí ní Nàìjíríà yìí tí pírẹsidẹ́ntì àtẹ́ndì coronation ẹ̀ kò tí ì sí ó àtẹ́ndì ti Ládọjà torí pé kí ni wọ́n ti gbà bọ̀ ọjọ́ ti pẹ́ kí Sunday gbé fóònù ẹ̀gbọ́n bàbá mi Ládọjà ẹ̀ kọ̀nẹ́tì bí mọ́ Tinubu mo fẹ́ hàn sọ́ọ̀pù fún ká negotiate kọ́ dẹ̀ mú dọ́dọ̀ Tinubu kó dẹ̀ sọ pé bàbá nǹkan báyìí ni mo
fẹ́ ẹ tiẹ̀ fún mi ní sí àmọ́ ní port authority kí n lọ mo mọ̀ ìwé kì í ṣàṣẹ mi mo fẹ́ máa mi ò ṣe ju kí n sáyìn ìwé ó yá àwọn tó mọ̀wé àwọn professor àwọn tó ká wọ́n á máa bá mi ṣiṣẹ́ papọ̀ ẹ fi mi ṣe sí àmọ́ port authority tàbí ẹ fi mi ṣe sí àmọ́ nìmásà ibi tó fi Peter Saidi sí ìgbà yẹn táwọn òye ti kó billions upon billions tó ti kó jẹ lọ tí Sunday Igboho bá fẹ́ negotiate Tinubu wá fún because dáàdi wa desperate ńgbà yẹn láti ṣe president afu Sunday Igboho but olóyè ò gbà kí ní ẹ̀yin ṣe pé wọn ò fi lọ Sunday Igboho òun ni ò gbà ó wá ní kí ni Sunday sọlọ́dọ̀ mi pé kí ni àlámọ̀rí ìyà tó ń jẹ tó ń bá wá hands down lórí ọ̀rọ̀ Yorùbá nation what is the essence of gbogbo ìyà tó ń jẹ òun lọ sọ́gbà ẹ̀wọ̀n wọ́n balẹ̀ òun jẹ́ wọ́n pa àwọn tóun nífẹ̀ẹ́ tọkàntọkàn kí wá di essence gbogbo ẹ̀ tó ń bá wá ká ọ̀rẹ́ ọ̀rọ̀ sọ pé ọ̀run gbà. mo ń sọ eléyìí fún yín ní kẹ́ ẹ bá lè mọ̀ yín pé Sunday Igboho olóore aláàánú ọmọ Yorùbá ló jẹ́ ìwọ tó o bá mọ̀ aláàánú ọmọ Yorùbá is left for you ibi tó yí ẹ mọ̀ òun lóru mọ̀ yẹn níbi tó yí ẹ mọ̀ lóru mọ̀ yẹn Sunday Igboho mo gbé fún ẹ bàbá Yorùbá ò ní gbàgbé ẹ láéláé ẹ wá lọ kí tó máa lọ ẹ̀yin tẹ́ ẹ wá ròyìn pé Sunday Igboho ó ti gbà fún Tinubu ó ti ṣe gbá ó ti ṣàwọ Sunday Igboho against Tinubu kò fìgbà kankan against ẹ Tinubu president Nàìjíríà ni kì í ṣe president Yorùbá Sunday Igboho ń jà fún Yorùbá Tinubu ń jà fún Nàìjíríà Yorùbá lọ yìí dẹ̀sí wà lábẹ́ Nàìjíríà àti ìjáde a gbọ́dọ̀ fi ọgbọ́n rìn ìrìn àjò wa ni ẹ̀yin apọ̀dà ẹ̀yin dìdìrín dérọ́gbọ́ tẹ́ẹ̀ní Sunday ti gbà fún Tinubu ó ti jíjẹ́ fún Tinubu president Nàìjíríà ni Sunday Igboho ò dẹ̀ rẹ́dí àti go against ẹ̀ kò go against ẹ̀ yìí kò dẹ̀ lè go against ẹ̀ kì í dẹ̀ ṣe Tinubu ni president tó gbórúkọ Sunday Igboho sínú wanted list. It is Malami, it is Buhari, it is Buratai, it is Bichi, it is Mba. Àbí kí ló ṣe Mba ló ń jẹ́ àbí ọ̀gá ọlọ́pàá tó ti lọ jẹ gbogbo wọn àwọn náà parapọ̀ tí wọ́n gbé Sunday Igboho sínú wanted list. Even against kan tí kóòtù sọ. Sunday ọmọ Adéyẹmọ kò bá Tinubu jà o. Èmi o ní ìbá Tinubu jà ẹ wá jẹ́ kí n sọ kí ní kan fẹ́ yin ọmọ Yorùbá mo máa ń sọ ọ̀rọ̀ kan ẹ̀kọ́ sílẹ̀ mo bẹ́ẹ̀ tí mo máa ń gbọ́ tipẹ́ Sunday Igboho kọ́ ló fà mí wá ní Yorùbá nation kì í dẹ̀ ṣe ẹnikẹ́ni Ọlọ́run ni mo sọ ọ̀rọ̀ kan tí Sunday Igboho bá sọ pé mi ì ṣe Yorùbá nation mọ́ lé nípò òun lọ èmi ọmọ Lúkà bó ṣe ṣe Yorùbá nation mi lọ tí ọmọdé yẹn bá wá sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́ ìtẹ́yìn Yorùbá ṣe fún ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo jẹ́rìí Sunday sá ọmọ Adéyẹmọ tèmi mọ̀ Ìgbòho ṣá tèmi mọ̀ Májàsọ́lá tèmi mọ̀ kò ní ẹ́fà sọ pé òun ò ní tẹ́sí sí Yorùbá nation Májàmọ́sá làwọn ọmọ akíkanjú tó bá lérò torí Tinubu ó calm down ní kó ba lè rí ìjà ní ìjà tó bá fi ságídí pé kò ságbára kankan lọ́wọ́ Sunday agbára wà lọ́wọ́ presidency agbára wà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá agbára dẹ̀ wà lọ́wọ́ presidency agbára tó wà lọ́wọ́ ọmọ Yorùbá tó bá jẹ́ pé Yorùbá fi mọ̀sọ̀kan tá a lò ó agbára wa máa overpower agbára presidency ẹ̀ wò yẹn Nàìjíríà ò lágbára lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ àwa ọmọ Yorùbá tí Yorùbá bá finú konú tó fi mọ̀ wọn ṣọ̀kan tí wọn ò yá ọlọ̀tẹ̀ tí wọn ò yá ìkà tí gbogbo wọn fi mọ̀ ṣọ̀kan agbára wa ó ju ti Nàìjíríà lọ. ṣùgbọ́n kí ni Sunday nìkan fẹ́ dá ṣe nínú ìrìn àjò tó wà lẹ̀ òun ló ṣe rọra calm down kó ba lè jà mí òun ló ṣe rọra mélòó kó ba lè rí mi ìjà èèyàn kì í jà àjà tán wàá jà ṣẹ́kù ní kó ba lè rí mi ìjà wọ́n tó bá lọ́pọ̀lọ́ wa mọ tí mò ń sọ̀rọ̀ náà yìí ẹ
ọlọ́gbọ́n ló máa yé, ọmọràn ló máa mọ̀. Ọlọ́gbọ́n ló máa yé, ọmọràn ló máa mọ̀. Ẹ lọ gbà bẹ́ẹ̀. Ọmọdé yẹn mọ́ kódà bó bá wá declare lẹ́ni pé o ò ṣe Yorùbá nation mọ́ bó o fẹ́ support Tinubu fún second term, ẹni Ọmọlúkà máa bẹ́ẹ̀ declare fún Tinubu. Ọmọdé yẹn mọ́ máa bá ẹ declare máa mẹ́lẹ̀ fún Tinubu máa tẹ̀lé ẹ. Ní o sọ pé mo gbé Yorùbá nation sọ̀rọ̀ máa ń wọṣọ Yorùbá nation sísàlẹ̀ máa gbé Tinubu lé lórí. Tó o bá sọ bẹ́ẹ̀ ni o, tó o bá ti sọ nítorí pé mo rí pé olóore ọmọ Yorùbá ni màá máa tẹ̀lé ẹ náà ní mo tẹ̀lé ọ̀nà kò sí ìjọ yẹn. Sunday Igboho ikú ní ẹ bá àwọn káwọn ní ẹ sọ lọ́jọ́ ẹ gbọ́. Ẹ bá mọ wọ́ndà tó wá wà ń bẹ̀, ìyanu tó wá wà ń bẹ̀, ilé tó jẹ́ bíi wonderful. Orúkọ tọ́ta ń gbọ́ tọ́ta ń pè rìrìrìrì bí n bá sì gbórúkọ Sunday Igboho ẹ̀rù á ṣe bà mí, àyà mi á ṣe ràgàràràràrà. Ẹjọ́ ta ló sọ bẹ́ẹ̀? Tó bá ti bẹni tó sọ bẹ́ẹ̀ kọ́ jáde nínú comment section á fún ẹ ní 100 naira. Tó bá ti bẹni tó sọ tí mo sọ yẹn bí n bá ti gbórúkọ Sunday Igboho ẹ̀rù á ṣe bà mí, àyà mi á la gàràràràrà. Ta ló sọ? Tó bá ti mẹni tó sọ kọ́ jáde máa fún ẹ ní 100 naira tó bá ti mọ̀. Ẹnìkan ọ̀gá àwọn Fúlàní olórúkọ náà ó nìkan tán pé tó bá ti sọ ẹnìkan ti gba oní sẹ́ríkì send your account 100 naira for you. Orúkọ táwọn ọ̀tá ń gbọ́ tí wọ́n ń gbọ̀n jìnnìjìnnì tí gìrìgìrì ń gbò wọ́n. Ṣé kí wá sòótọ́ fún yín? Lẹ́nu tí Sunday dé lánàá èyí tí wọ́n gbọ́ mo ti rìsíìfù kọ́ mẹ́ta. Kí ni kọ́ yẹn dá lé lórí? Wọ́n láwọn orí táwọn Fúlàní lóògùn mọ́tò kún tí wọ́n ń lọ. Mo gbà kan kí n má sọ̀rọ̀. Mo gbà kọ́ mi fẹ́ sọ. Àwọn ará mi sá Sunday Igboho lé ẹ má ì tí ì sá ẹ dúró. Ẹ jáde ọtún tọ́ sí ìlànà. Ẹni sọ́pẹ́ ìgbìlẹ̀ ní Nàìjíríà ẹ má sá. Ẹni tẹ̀lé ẹ mú i pé ajá tó bá lẹ́ni lẹ́yìn apọ̀bọ̀ kí tẹ̀ wá sọ̀bọ̀ nìkan apá kìnìún gan bá já bá lẹ́ni lẹ́yìn apá kìnìún ẹgbà bẹ́ẹ̀. Sunday Igboho ti lẹ́ni lẹ́yìn àti lẹ́ni lẹ́yìn àmọ́ pákìnìún àṣì òkè nídìí. Ó màmí Adéjọkẹ́ Adédàpọ̀ ẹ̀yin ìyá mi tòótọ́. Bẹ́ẹ̀ yẹn bá lẹ́ni lẹ́yìn ogun tó ìjà tán àwa ti lẹ́ni lẹ́yìn o. Àbẹ́gbọ́ àwa ti lẹ́ni lẹ́yìn o. Sunday Igboho ló ní kí n pariwo rẹ̀ pàwá ti lẹ́ni lẹ́yìn o. Bàbá mi Abdulrasheed Adéwọ̀lú Ọládọjà àwa ti lẹ́ni lẹ́yìn o. Àwọn lẹ́wọ̀n Oòduà ẹni ìtàn Ògúnwùsì àwa ti lẹ́ni lẹ́yìn o. Bọ́lá mi Ahmed Tinubu àwa ti lẹ́ni lẹ́yìn o. Bàbá mi ọmọ lọ́gọ̀mọ́dẹ̀ àwa ti lẹ́ni lẹ́yìn o. Bámi ò kábíyèsí àjèrò àwa ti lẹ́ni lẹ́yìn o. Onílé ìgbọ́n bàbá nílé ìgbọ́n àwa ti lẹ́ni lẹ́yìn o. Ẹ̀rù ògbómọdò torí alẹ́ ni lẹ́yìn àwa ti lẹ́ni lẹ́yìn o. Àti lẹ́ni lẹ́yìn a máa já wa lẹ́ni lẹ́yìn a máa pa kiri wọn kì í ṣọ̀bọ o. Bí ìlérò fẹ́ gbọ́ mi dáadáa alẹ́ ni lẹ́yìn o a máa pọ̀ bọ́. Ẹ̀yin Fúlàní ẹ gbọ́ Yorùbá ẹ gbé ọ̀rọ̀ wa
lọ sọ fáwọn tí ò gbọ́ Yorùbá nú wọn pé kí wọ́n máa kágára àwọn àgbọ̀ kó rà ti lẹ́ni lẹ́yìn. Enough is enough. Ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ìlú nílẹ̀ Yorùbá kí n tó máa lọ. Ẹ lọ múra. Gbọ́ àmúra. Ọ̀rọ̀ tí mo ti sọ fún yín lọ́jọ́ tó ti pẹ́ pé ẹ lọ gúrúùpù ara yín jọ, ẹ ní volunteers ìlú sí gbogbo ẹ̀yin ìlú tí wọ́n ti ń disturb yín tó ti ń dààmú yín. Ẹ lọ ní groups, ẹ lọ ní volunteers, ẹ lọ ní security group team. Ẹ kóra yín jọ. Sunday Igboho ń bọ̀ kò sí ìlú tá à ní iṣẹ́ ilé ọmọ aláṣẹ yẹn. Orí bàbá mi láyà bá sì ní ó ní iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ́ òwò rí ọmọ aláṣẹ là. Sunday Igboho ti dé o ajagun bí ẹni jẹun o yé ó ti dé padà ó dé padà ọmọdé yẹn mọ́ ti dé. Ẹ sáwọ́gbọ́ ẹ̀yìn ìkà, ẹ múra. Ẹni tí ò bá ti lọ nínú yín ó fẹ́ lọ rí gbèkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra. This is security matter. We are not against the federal government of Nigeria. The federal government is federal government. This is self. Oh my gosh! Ọmọdé yẹn mọ́ ẹ gbọ́ Sunday Igboho pípì lérò pé ẹ gbọ́ sí ẹ̀. Àwọn ará abímọ̀ ti kẹrù wọn, wọ́n pè mí láti rí àwọn ọmọdé tí níbi ìní sọ. Ọmọ olùkà máa sọ̀rọ̀. Wọ́n máa pè mí láti pé àwọn ará abímọ̀ ló gba ara wọn sí mọ́tò pé ń lọ. Bàbá mi ẹ̀mọ̀ tí sọ̀rọ̀ ẹ̀mọ̀ sọ kí báyìí kí ni wọ́n lé wọn kàn ṣe tó kàn jẹ́ ẹ̀gbọ́n díẹ̀ ẹ̀ sọ. Sì tó ká gbọ́n tí a sọ fa ẹ̀bà tó ẹ̀ mọ́ sá magana náà nò kàtíkàtí kòyíkòyí ìmá sá ìdúró kẹ́ẹ̀gbọ́n kan tí Sunday Igboho tẹ́ ẹ̀ fẹ́ sọ. Ẹ jẹ́ kí Sunday Igboho sọ̀rọ̀ náà kí lẹ̀ ń sá fún kí lẹ̀ ń dẹrù fún. Wọ́n náà di ẹrù títí wọ́n di ọmọ wọn mọ́ ẹrù. Ẹni gbọ́ tó di ẹrù wọn wá di ọmọ wọn sínú ẹrù, wọ́n wá yọ orí ọmọ yẹn jáde, wọ́n di mẹ́rù wọn bí ẹ̀ ń sá torí pé gbọ́ pé Sunday Igboho padà dé, wọ́n yọ orúkọ ẹ̀ kúrò ní wanted list. Sunday ọmọdé yẹn mọ́ sàábẹ̀ wà bí ní rẹpẹtẹ, wọ́n kún Èkìtì orí sàábẹ̀ Igboho. Ẹ bá lọ́dọ̀ state ọmọ olúkà ni kò yẹ lọ́dọ̀ state náà ọmọ olúkà o. Èkìtì bàbá Èkìtì ni wọ́n ń dùn ẹ̀gbọ́n wọn ò kì í dùn lọ́dọ̀ state ọmọ olúkà ni òun ni gómìnà Sunday Igboho lọ́dọ̀ state. Òun ni sàábẹ̀ ẹ̀ lọ́dọ̀ state. Gbogbo ayé ló mọ̀ lẹ́kìtì bàbá Èkìtì ni wọ́n lẹ́kìtì state yẹn. Tí gómìnà Èkìtì gan bá fẹ́ rí Sunday Igboho wá pé bàbá Èkìtì. Tí lọ́kì ayédájú wá bá fẹ́ bá Sunday Igboho sọ̀rọ̀ ọmọ olúkà ló máa pè á pè náà èmi náà ti yá. Náà fáàtì o. Ẹ lọ gbọ́n sí i o. Àwa la lójú ọ̀nà tó wà lẹ́yìn o, Ọlọ́run ti ṣílẹ̀kùn. Bàbá mi kí tó wá máa lọ ẹ jẹ́ kí n wá express ọpẹ́ kí n dúpẹ́. Àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá àwọn ni màá kọ́kọ́ jíṣẹ́ wọn. Wọ́n kọ ìwé jáde, wọ́n kọ lẹ́tà wọn wà ń bí. Wọ́n kọ lẹ́tà ọpẹ́ sí bàbá wa Sunday Igboho, wọ́n fi kí wọn kú oríire pé congratulation ẹgbẹ́ ọmọ Yorùbá ní Western Cape lórílẹ̀‐èdè South Africa lábẹ́ àkóso bàbá wa Caleb Aseperi àtàṣíwájú gbogbo ẹgbẹ́ yẹn pátápátá aṣíwájú ọ̀dà ẹgbẹ́ which is my daddy bàbá tèmi
Aṣíwájú Julius Marshall wọ́n kọ ìwé, wọ́n dúpẹ́, wọ́n ní ká kí yín Sunday Igboho. Mo ti fọwọ́dù ìwé wọn tó ń kọ, mo ti fọwọ́dù ẹ̀ sí. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ yín, kí n bá wọn tó dúpẹ́ pé ẹ ṣeun pé ẹ ṣe fún gbogbo tẹ́ ẹ ṣe fún ọmọ Yorùbá. Wọ́n ní ká kí yín. Wọ́n bá tún kọ ànọ́dá ìwé, wọ́n ní kí a fi yẹn sọwọ́ sí bàbá wa Olúbàdàn Ọba Adéwọ̀lú Ládọjà Èrìfọlámi ẹni àrùsà, ẹni tó jẹ́ pé ayé tìtìtìtìtì tí wọn ò rí tí òṣùwò, ayé tìtìtìtì wọn ti débi rẹ gẹ́gẹ́ bí orin Tọ́pẹ́ Àlàbí ní ohun tó ṣe fún mi rèé, òun ló tì mí ó tì mí débi rẹ. Wọ́n ti bàbá wa Ọba Olúbàdàn, wọ́n ti débi rẹ. Rẹ́kọ̀dù tí Ọba Ládọjà, rẹ́kọ̀dù tó ní kò tí ì sí ẹni politician ní Nàìjíríà tó ní, kò sí, kò tí ì sí. Bàbá Ládọjà, your record kò tí ì sí ẹni tó mì tiẹ̀, kò sọ lóṣèlú Nàìjíríà tó mì tọ̀ pẹ̀lú rẹ́kọ̀dù yìí. You are a senator, you are a governor, at the same time tó wá jọba, kì í tún ṣọba lásán, fáráńkì náà ọba. Ìyẹn tó lọ, you are now the number one. Ẹni tí òun ṣe ọlọ́yọ̀ọ́ àbí Aláàfin tó tún máa tún ṣe chairman council of Ọba Ọ̀yọ́ state. Bàbá rẹ́kọ̀dù yẹn kò sẹ́ni tó meet up ẹ̀. President gan ò jẹ́rí kó dé kó bá lóun tún arọ́ kò rí jẹ. Ọbásanjọ́ ní the highest ranking lẹ́yìn Tinubu sí àti ìlẹ̀ka Tinubu, àti mọ́mọ́ kẹtò ló sì wà ń bẹ̀. Ọbásanjọ́ lẹ́yìn tó ṣe president tán kò rọ́bà jẹ́ o. Ọbásanjọ́ ò dẹ̀ tún ṣe senator, kò ṣe senator, president ló ṣe rí. Bọ̀tẹ̀ yìí ṣe senator, ẹ tún ṣe governor, ẹ tún wá ṣe ọba aládé ńlá odidi Olúbàdàn. Bàbá ẹgbẹ́ ọmọ Yorùbá Western Cape lórílẹ̀-èdè South Africa lábẹ́ bàbá wa Aṣíwájú Julius Marshall, wọ́n ní ká ṣe kábíyèsí o. Wọ́n ládé apẹ́ lórí o, wọ́n ní bàtà apẹ́ lẹ́sẹ̀, wọ́n ní ìrùkẹ̀rẹ̀ àdọ́kíní, wọ́n lẹ́sìn ọba àjòkó pẹ́, wọ́n nípa ọdún kan bàbá, wọ́n lẹ́mọ pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n lẹ́ gbogbogbò bí ìtọ́ba lùfọ̀ gbogbo nílé. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín, wọ́n ní kẹ́ ẹ wá bá àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọba tó kópa tó kù, bí bàbá wa Àrólé Oòduà, bí bàbá wa Ọlọ́wọ̀ tó jẹ́ chairman lọ́balọ́ba l'Ondo state, bí bàbá wa Ajérò, bí bàbá wa ọba Orílẹ̀-Ègbọ́n Olúgbọ́n. Wọ́n ní ká dúpẹ́, ní kẹ́ ẹ bá wọn dúpẹ́ lọ́wọ́ yín pé oore ńláńlá, oore kàbìtì lẹ ṣe fọmọ Yorùbá. Àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá ní Western Cape lórílẹ̀-èdè South Africa, àwọn ló fi ṣe ilé ìran mi o. Wọ́n ní kí wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn ẹgbẹ́ kan tó wá wà dánpẹ́ ní àwùjọ, wọ́n tún ní kí yín kábíyèsí pé ẹ ṣeun pé ẹ kú àdúrótì, pé kò ní sùn yín, pé kò ní rẹ̀ yín. Àwọn náà ní kí yín, wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ yín. Èmi ọmọ Lúkà fúnra mi tó wá ń dúpẹ́. Èmi ọmọ Lúkà dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Kábíyèsí Olúbàdàn, ẹ ṣeun o. Ọmọ Lúkà dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Àrólé Oòduà, ẹ ṣeun o. Ọmọ Lúkà dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Olúbàdàn o, ẹ ṣeun o. Ọmọ Lúkà dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Àrólé Oòduà, ẹ ṣeun o. Àwọn fáǹsì mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Àrùsà bàbá, ẹ ṣeun o. Àwọn fáǹsì mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọmọ Lúkà o, ẹ ṣeun o. Ìyá ìwé dúkà dúpẹ́ o. Gàrí Olóyèdé dúpẹ́. Màámi Adéjọkẹ́ Adédàpọ̀ dúpẹ́ o. Julius Marshall dúpẹ́
wa ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kábíyèsí Olúbàdàn ẹ ṣé wo gbogbo wa là ń dúpẹ́ lọ́wọ́ bàbá àrólé Oòduà ẹ ṣeun o bàbá ẹ ṣé àdúpẹ́ àmọ́lóore. Kí n tó wá máa lọ bàbá àgbàtàn là ń gbọ̀lẹ̀ èyí tó kù dábẹ́ ó di lábẹ́ aṣọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ o bàbá ní òótọ́ lẹ tú wa lẹ̀ tú Sunday Igboho lẹ̀ pé kó wa máa ṣe fàájì kiri rárá. Service to humanity, service to his fatherland and his motherland. Orí Sunday Igboho lẹ tú lẹ̀ fún o iṣẹ́ dẹ̀ ti bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀yin sábẹ́ gbogbo set ẹ̀gbọ́n ṣòkòtò yín dáadáa ẹ di ara yín ní àmúyẹ dira yín lọ́jà iṣẹ́ bẹ̀rẹ̀. Ẹ gbọ́ iṣẹ́ bẹ̀rẹ̀ ọmọ aláṣẹ jẹ iṣẹ́ ti dé. Ẹ gbọ́ màámi gbogbo yín pátápátá ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn kò gbọ́dọ̀ sún yín kò gbọ́dọ̀ rẹ̀ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ti káwọ́ gbẹ̀rẹ̀gbẹ̀dọ́ mi ò dá sọ́dọ̀ yìí mọ́ mi ò ṣe Yorùbá ti sún mi mi ò ẹ mọ́ dìde rẹ̀ lọ́wọ́ wọn ò kí aláṣẹ kù kì í ṣe aláṣẹ gbé. Ẹni tó bá ṣe é pé tó ṣe é tán òun ni wọ́n máa ń kí. Sunday Igboho ti padà dé o gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà láti fi back ẹ̀ up láti fi tì lẹ́yìn fún iṣẹ́ ribiribi is ready to render that service. Ṣé inú yín dùn bí Fúlàní ṣe ń ṣàkọlù sílẹ̀ Yorùbá lójoojúmọ́ ni? Ẹ ti dáwọ́ sáwọn ibì kan wọ́n kò jẹ ẹ dá sọ̀rọ̀ ẹ dá síbi wọ́n kò jẹ ẹ má jẹ́ kó sun yín. Sunday Igboho nìkan ò lè dá ṣe kò lè dá ṣe. Financially, morally, spiritually gbogbo ẹ̀ lẹ́fi gbọ́dọ̀ ràn Sunday Igboho lọ́wọ́. Ẹ̀yin tọ́lọ̀ bá kẹ́ tó jẹ́ pé owó lẹ lè fílẹ̀ ẹ fílẹ̀ bó jẹ́ pé pẹtrol náà máa fi ra sínú mọ́tò ó máa ṣiṣẹ́. Ẹ̀yin tó jẹ́ pé àdúrà lẹ́gbẹ̀ẹ́ gbà ẹ gbà á. Ìwọ tọ́lọ̀ ń kẹ́ tó jẹ́ pé o lè fowó lẹ̀ tó wá ní fowó mi lẹ̀ mọ́ Yorùbá ti gbá mi wọ́n ti ṣe ó wù yín tẹ́ lọ dáwọ́ yín fún Dúpẹ́ ni àrùn yín iṣẹ́. Dúpẹ́ dẹ̀ ti fowó yín òun àti Black Gold wọ́n ti fowó yín wọ́n ti fi jẹ fàájì lọ l'Amẹ́ríkà tí wọ́n oh my God ayé tu kán ní mo mọ̀ mi mọ̀ ní bá Dúpẹ́ èdè bá Dúpẹ́ jàmbá tàn dúró ti Dúpẹ́ kí n bá náwó ẹ̀ owó dùn ní láyé owó wà dá o owó dá o mo ní náà wọ̀ dá Dúpẹ́. Bàbá Èkìtì ẹ ṣe dáadáa o bàbá Èkìtì ẹ ṣe dáadáa o wọ́n lè gbà báyìí kẹ́ ẹ rọra ṣe márèjì pẹ̀lú Dúpẹ́ jọ yẹn a máa jàǹfààní yín sí ó kéré tó mọ̀ pé $20,000 or $50,000 àti ẹ̀bọ́ sápò mi bàbá Èkìtì ẹ ṣe dáa o ìlọdẹ ẹ sà ẹ dẹ̀ ti máṣọ o ẹ ti máṣọ márèjì yín pẹ̀lú Dúpẹ́ o ẹ kàn dédé yẹrí ẹ gbọ́dọ̀ yẹn ṣe yẹrí ẹ òkò bàbá Èkìtì ẹ má kiri mọ́lá dé ni o irú owó ordinary owó data ipò fẹ́ mi ra data sórí fóònù tí mi ò rí bàbá Èkìtì ẹ má kiri mọ́ o ẹ má kiri mọ́ lábẹ́ mi o. Bàbá Èkìtì ẹ má kiri mọ́ ẹ bá mi pín programu ìgbọ́dọ̀ bàbá Èkìtì ẹ sọ fún kó má kiri mọ́ o ọ̀rọ̀ ẹ̀ sọ́wọ́n ti mọ̀ pé ká máa kíra kó padà sọ́dọ̀ Dúpẹ́ aṣọ márèjì yẹn kó lọ mú wa. Kò ní ju báyìí lọ Ọmọlúkà ni mò ń jẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àfògo f'Olódùmarè fún àánú ẹ̀ fún ìfẹ́ ẹ̀ nínú ayé gbogbo wa. Ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ̀ rí mi látijọ́ tó ti ṣe díẹ̀ ẹ má bínú sí mi ẹ má bínú mi fẹ́ sọ pé kìnìkan ṣùgbọ́n ó yẹ Ọlọ́run kò ní sún wa kò dẹ̀ ní rẹ̀ wá àwa ti kẹsẹ̀ gbódò a lè kígbe òtútù a ti kẹsẹ̀ gbódò kò sí tó ń jẹ́ òtútù mọ́.